Ademola Lookman bínú sí máníjà kílọ̀bù rẹ̀, ó fèsì fún un lákọlákọ. àfi bí ìgbà tí àwọn ọmọdé bá fẹ́ fi òkò ká ọsàn lórí igi, bẹ́ẹ̀ ni òkò ọ̀rọ̀ ṣe ń fò lọ́tùn lósì lásìkò yìí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta látàrí bí ọ̀gá àgbà kílọ̀bù náà ọ̀gbẹ́ni Gianpiero Gasperini ṣe fìbínú sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹlẹ́sẹ̀ ayò rẹ̀ Ademola Lookman. Ni Lookman náà bá fìbínú fèsì ọ̀rọ̀ sí i lákọlákọ. Ọ̀rọ̀ yìí sì ti di èyí táwọn agbábọ́ọ̀lù míì àtàwọn olólùfẹ́ wọn ń gbà bí ẹni gba igbá ọtí. Ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù kejì ọdún 2025 yìí, ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta tí Ademola gbá bọ́ọ̀lù fún lọ́wọ́ iwájú wàákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Club Brugge láti mọ ẹni tí yóò wọlé fún àǹfààní belenja tó ṣí sílẹ̀ láti díje fún ife ẹ̀yẹ Champions League ti ọdún yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ yìí làwọn eléèbó ń pè ní playoff, ó sì ti di dandan lówó orí ọ̀ranyàn láṣọ ìbora fún ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì láti borí bí wọ́n bá sì fẹ́ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ sì rèé, ìfẹsẹ̀wọnsẹ̀ bíi 6 ló ti wáyé, èyí tí kò ṣeé ṣe fún Ademola Lookman láti kópa nínú rẹ̀. Níṣe ló ń wòran wọn lórí ibùsùn rẹ̀ tàbí kó darapọ̀ mọ́ àwọn èrò ìwòran lórí pápá látàrí bó ṣe faraṣèṣe lórí pápá lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tó sì ń gba ìtọ́jú lọ́wọ́. Àmọ́ ọjọ́ burúkú ni ọjọ́ túsídẹ̀ẹ́ náà jẹ́ fún àwọn Atalanta. Ohun tí wọ́n retí kọ́ ni wọ́n bá nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ̀rẹ̀. Club Brugge kò ṣàánú wọn rárá. Láfarabara ni wọ́n rọ̀jò bọ́ọ̀lù sínú àwọn Atalanta. Àmì ayò 3-0 ló ti wọlé sínú nẹ́ẹ̀tì wọn nígbà tí ìgbésẹ̀ àkọ́kọ́ yóò fi parí. Bí Atalanta ṣe ń ṣe kàyéfì pé kí ló ń ṣẹlẹ̀, irú kí làwọn kàn yìí kẹ̀, máníjà wọn ọ̀gbẹ́ni Gasperini sáré gbé Ademola Lookman wọlé nígbà tí ìgbésẹ̀ kejì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀. Ọ̀dọ́mọkùnrin náà sì fakọyọ níbẹ̀rẹ̀, kódà ó fìtàn balẹ̀ nítorí kò tí ì pé ìṣẹ́jú kan, kódà kò ju ìṣẹ́jú àáyá 23 péré lọ tí ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 27 yìí fi gbá bọ́ọ̀lù sáwọn alátakò wọn. Èyí sì mú káwọn tí wọ́n ti sọ̀rètí nù bẹ̀rẹ̀ sí í wòye pé adìyẹ tó kú sì lè jàgbàdo. Nígbà tí Ọlọ́run yóò tún bá wọn ṣe, rẹfirí fọn fèrè pé Club Brugge ti ṣèkà fún ọmọ Atalanta kan nítòsí ojú ilé wọn. Ó ní kí Atalanta wá gbá bọ́ọ̀lù goliwomi kí n gbá sáwọn tí wọ́n ń pè ní penalty. Lookman ló gbá penalty náà, apá òsì rẹ̀ níbi ìkángun ojú ilé náà ló gbá a sí. Àmọ́ ó jọ pé bọ́ọ̀lù náà kò sáré dáadáa tó, nítorí pẹ̀lú ìrọ̀rùn ni amúlé Club Brugge fi lọ pàdé rẹ̀ ní gòlíkípà náà bá mú un bọ́kẹ́. Báyìí ló ṣe di pé kò tún sẹ́ni tó gbá bọ́ọ̀lù sáwọn nínú ikọ̀ méjèèjì mọ́ títí tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà fi parí. Àmì ayò 3-1 ló parí sí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta sì fìdí rẹmi po. Ó jọ pé bí wọ́n ṣe fìdí rẹmi yìí ló ká mánéjà Gasperini lára tó fi fìbínú sọ̀kò ọ̀rọ̀ sí Lookman nígbà tí wọ́n ṣe tán. Ó ní, mi ò tí ì rí ẹni tó gbá penalty bí arìndìn tó Ademola Lookman yìí rí o. Báwo lèèyàn ṣe máa ní òun fẹ́ gbá penalty lẹ́yìn tó ti gbá bọ́ọ̀lù sáwọn tán? Retegui àti Di Ketelare wà níbẹ̀ tó yẹ kí wọ́n gbá penalty yẹn. Mi ò nífẹ̀ẹ́ sí ohun tí Lookman ṣe yìí rárá. Ọ̀rọ̀ kò bá kùngbé yìí bí Lookman nínú gidigidi, kò sì rí ara gbà á sí. Lójú òpó X rẹ̀ ló gbà lọ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù yìí láti fèsì fún máníjà tó fìwọ̀sí lọ́ọ́. Ó ní, ó bà mí lọ́kàn jẹ́ gidigidi pé mo ní láti sọ ohun tí mo fẹ́ sọ yìí, pàápàá nítorí ọ̀pọ̀ àṣeyọrí tá a ti jọ ṣe papọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù kan tá a ti di ìlú kan. Kí wọ́n dojú sọ ẹnìkan kí wọ́n sì sọ̀rọ̀ sí ṣàkàṣàkà bíi tèmi yìí máa ń mú ọkàn èèyàn gbọgbẹ́, kò sì bọ̀wọ̀ fúnni rárá. Wọn ò tiẹ̀ ro ti iṣẹ́ àṣelàágùn àti àfọkànṣe tí mò ń ṣe lójoojúmọ́ àti ní gbogbo ìgbà. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí, àwọn tí wọ́n yàn láti gbá penalty náà ló sọ fún mi pé èmi ni kí n gbá o. Mo sì gbà láti ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa ni o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ń sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí. Ọ̀pọ̀ ló sì korojú sí ọ̀rọ̀ àlùfàǹṣá tí mánéjà Gianpiero Gasperini sọ sí Ademola Lookman tó jẹ́ òun ló gba àwọ́ọ̀dù agbábọ́ọ̀lù tó fakọyọ jùlọ nílẹ̀ Áfíríkà lọ́dún 2024 tó sì tún kó ipa ribiribi láti jẹ́ kí Atalanta gba ife ẹ̀yẹ fúngbà àkọ́kọ́ lọ́dún tó kọjá láti àìmọye ọdún sẹ́yìn. Ọ̀gbẹ́ni Timideni ní ọ̀rọ̀ burúkú ni èyí tí mánéjà Atalanta sọ yìí o. Kódà Messi, CR7, Mbappe, Vini, gbogbo àwọn lóòkọ yìí ló ti gbá pẹ́nátì sígbórí. Àmọ́ o ò lè gbọ́ kí kòòṣì wọn sọ̀rọ̀ àbùkù sí wọn bí èyí tí Gasperini sọ yìí. Títí di bá a ṣe ń sọ yìí lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ṣì ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.